circling hearts, pulsating heart. Àǹtí má yẹ ká àǹtí mi kàn lọ báyìí náà. táwọn abẹ́rẹ́ bá bá ń ṣeré nàbí ó dàbí pé ẹ mọ̀ pé murder case ní case tí wà nílẹ̀ yá bí kó bá sí ìbá rẹ̀. Ọlọ́run máa fojú àwọn òṣìkà hàn. Àmín. Are you guys okay? Are you mad? Are you crazy? wọ́n ìtẹ̀fipá àti pé kí ló ṣe fún ìtẹ̀fipá. Ẹ dá mi lónà. ló ṣẹlẹ̀ bíbí. ká ló pa Esther kalẹ̀ jáyé. Mi kò mú pa mi mọ̀ kó ń pa ọkọ Esther mi kọ́. Pàdé àti atótónu sọ fún wa wípé ìwọ ló pa Esther kalẹ̀ jáyé.